Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ìsọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026. Lo and behold, èyí nìkan kọ́ ni election tó máa wáyé. Election mi ó tún wáyé, ọ̀pọ̀ election ni ó tún padà wáyé nípínlẹ̀ Ọ̀ṣun náà. Léle tó túmọ̀ sí wípé ìwọ̀nba ni kíyàn ó kó gbóná mọ́ láìkí sọ́kà. Gbogbo àwọn olóṣèlú yàtọ̀ sáwa tá ń díje, gbogbo àwa alátìlẹ́yìn wọn, àwa alátẹ̀lé wọn. Ìjà take it easy, irrespective of result tó máa jáde lọ́la tàbí bí ìdìbò bá ṣe lọ. Nǹkan ọ̀kan tẹ́mi ò fẹ́ gbọ́ òun náà ni pé ẹnikẹ́ni ní ìpalára. I don't want to tẹ́mi ò tiẹ̀ ní interest nínú ẹ̀ nìyẹn, because ẹ̀mí ẹnì kankan kò wọ́ ti ìdìbò. Ẹnìkan ni ó wọlé, bí èèyàn mẹ́wàá dìbò, bí èèyàn mẹ́wàá gbàpò tí ìbò, èèyàn kan ni ó wọlé. Ẹni tó wọlé yẹn kọ́ ni winner. Gbogbo ọ̀nà jọ win, gbogbo ọ̀nà jọ lose. Torí pé details kékeré ló máa determine election gbà mí. So now, bí mo ṣe ń bọ̀ lánàá láti ìpínlẹ̀ Ọ̀ṣun wá sí ìpínlẹ̀ Ondo ni mò ń pàdé àwọn mọ́tò ọlọ́pàá. Mo pàdé mọ́tò gọ́vnọ̀ kan náà tí mo dẹ̀ mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ló ń lọ. Mọ́tò tán fi káwọn ọlọ́pàá, tí mi ò bá ṣe mistake, tí mi ò dẹ̀ dánu mọ́. Ọmọ yín tí ìgbọ́ràn ẹ bá sọ̀rọ̀ o. Ọmọ yín tí ìgbọ́ràn ẹ advice ẹ. Ọmọ yín tí ìgbọ́ràn ẹ kì í nílọ̀, ẹ fi wé mọ́ wọn létí. So kíkálukú ó jókòó sí, kíkálukú ó jókòó jẹ́. Ẹ lọ síbi tẹ́ ti fẹ́ dìbò wọ́ọ́rọ́wọ́, kẹ́ dìbò kẹ́dẹ̀ kú ń bẹ̀. Àkàndọ̀ra okòǹkò. Like I said, lánàá tí mò ń bọ̀ ni mo rí àwọn mọ́tò ọlọ́pàá tó ń tẹ̀léra wọn tí n bá dánu sẹ́. So ẹ má bínú, network ibi tí mo wà ní ò dáa, bọ̀ mo nígbàgbọ́ pé ó máa gbórí dúró díẹ̀. So like I said, bóyá kí n dẹ̀ tún tan dátà kejì náà. So now, because láti nẹ́tíwọ̀kì ní ọ̀dá, ẹjá tún wo ti bí iná. So like I said, mo ní gbogbo ẹ̀yin tẹ́ wọlé ẹjọ́ torí Ọlọ́run, ẹ bá mi pín program yẹn, mo bẹ̀ yín ni. Ẹ bá mi pín program yẹn, ó yẹ kí nẹ́tíwọ̀kì ó dúró báyìí. Mo ń bọ̀. Ó lágbára díẹ̀ o. Ọ̀ṣun ò ní gbóná lágbára Ọlọ́run. Yóò tutù bí omi inú àmù. Ìlú ó dùn, yóò ṣe gbé fún gbogbo wa. Ẹ má jẹ́ ká ẹsẹ̀ halẹ̀ mọ́ra wa. Bí election ti máa ń rí nìyẹn. Kùkù kẹ̀kẹ́ rẹ̀ gbọ́dọ̀ pọ̀. Torí pé ìhàlẹ̀ náà ni wọ́n ń pè ní election. Ìhàlẹ̀ ni kùrùkẹ́rẹ́, kàrámọ̀, kálukú ló máa fi ewé sí tiẹ̀, kálukú ni ó fi yọ̀ sí. Now, mo kọ́kọ́ wá ń bèrè lọ́wọ́ ara mi bí mo ṣe ń bọ̀ lánàá, iṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní Nàìjíríà pọ̀ tó báyìí. As in, mo ti ń pàdé wọn láti Èrè Ọ̀ṣun.
irọ́ o no Ẹ̀rìn Ìjẹ̀ṣà látẹ̀rìn Ìjẹ̀ṣà tí mo fi dé Gbàrà Òkè tí mo fi dákúrẹ́ mo yà lákúrẹ́ mo máa fẹ́ dúró bíi 1 hour lákúrẹ́ or more than ìgbà tí mo tún bọ́ sọ́nà wọ̀ padà mo pàdé wọn títí tí mo fi dọ́wọ̀ ni àwọn ọmọ bọ́ọ̀sì yẹn wọ́n lé 200 ọmọ bọ́ọ̀sì Nasarawa public transport eléyìí ń pọ̀ bí ẹgbẹ̀lẹ́mùkún ni mo á rò pé ṣé Nasarawa nìkan lọ́lọ́pàá wà ni ṣé Nasarawa nìkan náà ti ń kọ́ ọlọ́pàá bọ̀ ni now unfortunately láàárọ̀ yìí ni mo tún gbọ́ wípé wọ́n tó dẹ́mi ẹnìkan légbodò wọ́n ní olólùfẹ́ àti alátẹ̀lé ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ni wọ́n ní pé àwọn olólùfẹ́ àti alátẹ̀lé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ń lọ ṣekú pa onítọ̀hún ṣe mọ̀ pé níta gbọ́ náà ni pé àwọn kan dẹ̀mí ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan légbodò nílùú Iléṣà now sẹ́nitọ̀ kan sọ̀rọ̀ bọ́ọ̀bá ọpá bọ́ọ̀bá òbú lẹ́sẹ̀ so àwọn ọlọ́pàá invite ẹ̀ bí ṣe máa ń rí nìyẹn tó bá ti jólówó tó ti já wọn tó wà nípò gíga immunity máa ń cover wọn àìgbọ́n kankan àbájáde tó bá lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá àgbọ́mọ́ nǹkan táwọn ọlọ́pàá sọ àgbọ́n kankan ṣé wọn ó múlẹ̀ kílẹ̀ sóhun tó wáyé àmọ́ kankan so kò wá yé mi rárá tó fi di wípé lílé là ń lera wa káàkiri kò sọ́mọ Démọ́lá Adélékè láàrin wa kò sọ́mọ Oyèbánjí láàrin wa kílẹ̀ tí kálukú òjókòó ẹ̀ jẹ́ alright now lónìí wọ́n arrest àwọn kan òǹdíje dupò lọ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ó wà láàrin wọn nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n bá wọn ìbọn lọ́wọ́ wọn rẹpẹtẹ wọ́n arrest wọn mọ́tò APC wọ́n gbé lélẹ̀ tí wọ́n lẹ òǹdíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n lẹ píṣù ẹ̀ gàràgbàgàràgbà sí lára lo and behold kò sẹ́ni tí yóò sọ fún ọ wípé òǹdíje dupò gómìnà lọ́rán wọn táwọn bá fẹ́ sọ wọn lè pò làwọn ń ṣiṣẹ́ fún ó lè mọ̀ wọ́n ó lè mọ̀ wọ́n eléyìí ọ̀kan yìí mi ntọ́kàn mi ni wípé àwọn agbófinró àwọn navy ni wọ́n mú wọn okay now mo tún wá gbọ́ nù ròyìn kan pé àwọn ọlọ́pàá lọ rèé dé Akọ̀gúnlérè Oyèwùmí wọ́n rèé dé mọ́lé wọ́n ní wọ́n fẹ́ arrest ẹ̀ kí l'Akọ̀gún ṣe ilọ̀sán kó lọ síbẹ̀ wọ́n ló lé 10 kí l'Akọ̀gúnlérè Oyèwùmí ṣe election will surely come and go election máa wá election máa lọ ó wá dàbí ẹni pé àdìbò rí lọ́sùn ṣé torí aráàlú náà gbogbo eléyìí ò ṣe torí aráàlú àwọn èèyàn wá ń sọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ̀ ń pa wàhálà tí ń ṣẹlẹ̀ yìí tàbí pé bóyá torí Tinubu fẹ́ gba Ọ̀ṣun by fire by force àwa ni tó ẹ̀já mọ́wọ́ lẹ́rán ká máa wòye ńlọ́jà ń sọ wípé Démọ́lá Adélékè ń bá kádàrá jagun tó bá jà lájàyè àkàndá ọ̀rọ̀ Awíkóńkó máa congratulate ẹ̀ because Ògúndòtí irọ́ ò da ẹni tí ń pa ò lálàáfíà ẹni tí wọ́n ní wọ́n pa yẹn omi ẹran àtijọ́ community ni wọ́n pe bẹ́ẹ̀ Takọ̀gúnlérè Oyèwùmí òun bẹ́ẹ̀ now eléyìí tó tún wá fọ́ ní mbẹ́
ó ní ti àwọn ẹgbẹ́ tí wọ́n ní wọ́n withdraw support wọn fún Demola Adeleke, wọ́n kéde àtìlẹ́yìn wọn fún Ṣebíọdún Oyèbánjí ni à ń bọ̀. Ìròyìn tá a gbọ́ ni pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord wọ́n ti withdraw support wọn fún Demola Adeleke. Mo wá láwọn yẹn call Accord náà ní fashion because ìgbà tẹ́gbẹ́ Accord fa Demola Adeleke kalẹ̀, àwọn kan náà jáde wọ́n lákọọdù làwọn wọ́n láwọn endorse Demola Adeleke, àwọn ní governor aspirant tàwọn. Àwa ti mọ̀ wípé àwọn tí wọ́n jáde lákọọdù APC ni wọ́n. Èmi Àkàndá ọ̀rọ̀ àwọn nǹkan lè sọ categorically bẹ́ẹ̀ pé àwọn fashion kejì tó jáde wọ́n gbọ́n wọn kẹ́sẹ́ pé ẹ lọ jáde ni, ẹ̀yin ẹ wá sọ́dọ̀ wa, àwọn fún yín lẹ́tọ̀ọ́, torí pé tí báàgì owó bá ti exchange ọwọ́ ọ̀rọ̀kọ́rọ̀ a máa jáde lẹ́nu. So now gbogbo package tán fún wa lójú kámẹ́rà, àwọn ẹgbẹ́ Accord wọ́n ti kúrò ńbẹ̀, wọ́n fún ní fìlà ńbẹ̀, ó tún fìlà orí ẹ̀, ó sọ fìlà Adeleke nù, ó sọ fìlà Accord nù. Wọ́n láwọn kéde àtìlẹ́yìn wọn fún à ń bọ̀. Àkàndá ọ̀rọ̀ àwọn kòǹkò sọ wípé à ń bọ̀ ò lè wọlé tàbí kò ní wọlé. Ṣùgbọ́n Accord kan sọ pé àwọn ò ti Demola Adeleke lẹ́yìn, kò stop Demola Adeleke láti wọlé election lọ́sùn. Ẹ gbádùn mi dáadáa, kò stop Demola Adeleke, ìbànújẹ́ ẹnìkan ò túlù. Ẹnìkan àbẹ́yàn méjì àbẹ́yàn mẹ́ta àbẹ́yàn mẹ́wàá àbógún èèyàn tí wọ́n lọ pín ẹ̀tọ́ wọn nínú ẹgbẹ́ òṣèlú kan kò dí àwọn tó kù lọ́wọ́, kò dìlú lọ́wọ́. Òye tó yé mi ni pé APC lérò lẹ́yìn, Accord lérò lẹ́yìn. Òye tó yé mi dáadáa nìyẹn. Òye tó yé mi ni wípé wọ́n ti ń kó ìpayà sáwọn ẹgbẹ́ òṣèlú kan láyà pẹ̀lú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí. Ntẹ́mi wá fẹ́ sọ fún yín, I am safe, God bless you sir, God bless you ma. Ntẹ́mi wá fẹ́ sọ fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí ó ní wípé kò sí nǹkan kan tí ó ṣe nìkankan o. Go out there tomorrow morning. Lágbára Ọlọ́run mo máa dé ìpínlẹ̀ Ọ̀ṣun kí election tó bẹ̀rẹ̀, and I will surely vote. Trust me, màá dé ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́la kí election tó bẹ̀rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run. Kọ́lọ́mọjà rí ìtaàrò kọ́mọ bá nǹkan tá ń rò jẹ́. Àjọ dìbò ni, ṣùgbọ́n mo láǹfààní àti sọ fún ọ pé jáde láàárọ̀ ọ̀la, ẹ̀tọ́ rẹ ni láti dìbò. Ẹnìkan kò lè dápayà sí ọ lára. Lo and behold, àwọn ọlọ́pàá tí wọ́n wà nílùú, àwọn sọ́jà tí wọ́n bẹ́ẹ̀ lù, wọn ò sí nípínlẹ̀ Ọ̀ṣun fún ẹnìkan tàbí ẹgbẹ́ òṣèlú kan. Get that to your skull, get that to your sense. Mọ́kàn kúrò nínú ìhàlẹ̀ wípé àwa la ní federal kíní kankankan, Tinubu fẹ́ gba Ọ̀ṣun tìpátìkúkù, ìrèzì ẹ̀ kúrò ní máìdí ẹ̀. Ní lọ́kàn wípé gbogbo ọlọ́pàá tí ń bẹ yẹn wọ́n wà ń bẹ for every one of us. Kí ló máa wọn ọlọ́pàá rẹpẹtẹ wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn yára ń díà. President ò lè lajúlẹ̀ káwọn èèyàn mọ para wọn torí pé wọ́n fẹ́ dìbò. Èyí tó kó ọlọ́pàá rẹpẹtẹ wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun nìyẹn. Ibi tí tension bá ti wà lọ́lọ́pàá máa ń pọ̀ ńbẹ̀. So kẹ́nìkan kan máa pínròyìn ẹlẹ́jẹ̀ kan káàkiri pé mọ́ lọ mọ́ dìbò mọ́ ṣe gbá mọ́ ṣàwo, tó bá jẹ́ kán fi nǹkan sí ọ́ tó bá lè lọ ẹ̀ jáde. Nǹkan fẹ́ kó ṣẹlẹ̀ náà ni pé kẹ́ ẹ tìdí mọ́lé. Tọ́ ọ̀ bá sí ń bẹ̀ mọ́ béèrè pé bóun náà ṣe pin o. Ẹ̀tọ́ rẹ jáde láti rí ìdìbò. Dì í fún ẹni tó wù ọ́ lọ́kàn. Ẹni tí ń bẹ lẹ́mìí rẹ̀ tó wù ọ́ gangan tó nígbàgbọ́ nínú ẹ̀ yẹn wípé yóò ṣe ìlú láǹfààní, ń pé ìlú máa gẹ̀ẹ́nì lára ẹ̀, òun náà ni kò dìbò ẹ fún. I am not a fan of anyone. Mi ì ṣe fan Adeleke, mi ì ṣe fan à ń bọ̀. Mi ìkórìíra Adeleke, mi ìkórìíra ń bọ̀.
mo nígbàgbọ́ nínú Adeleke, mo nígbàgbọ́ nínú Ambo. Because anybody tó bá wà nípò gómìnà, iṣẹ́ ìlú wọn ni kó wá ṣe, kì í ṣe iṣẹ́ mọ̀lẹ́bí. Eléyìí tèmi ò fẹ́ gbọ́ sẹ́ẹ̀, ó ní pé ẹ̀mí kan ṣòfò tàbí wọ́n pààyàn kan. Eléyìí nìkan lèmi ò fẹ́ gbọ́. Because òye tó yé mi ni pé àwa mẹ̀kúnnù la máa ń wà the receiving end. Kò dẹ̀ make sense. So the earlier the better. Táwa tá a jẹ́ mẹ̀kúnnù náà, tá a bá jẹ́ kí ọpọlọ wa ó ṣiṣẹ́ dáadáa. Ká rántí wípé àwa náà lè di nǹkan lọ́la, àwa náà lè jẹ́ nǹkan lọ́la. So takọ̀gun lẹ́rìí Oyèwùmí, kí ni ọlọ́pàá ń wá nílé wọn? Ṣé lóòótọ́ lọ̀rọ̀ tí gómìnà Démọ́lá Adeleke sọ wípé àwọn special ọlọ́pàá kan wá láti Àbújá, wọn ò dojú sọ̀yàn méjì, àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ni wọ́n lé kiri. Bẹ́ẹ̀ bá ti dẹ́yẹ sí lẹ́rìí Oyèwùmí, tẹ́ẹ̀ jẹ́ kí lẹ́rìí Oyèwùmí ó jáde láti dìbò, ó túmọ̀ sí pé federal government wà lẹ́yìn ẹgbẹ́ òṣèlú. Federal government wà lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kan, kì í ṣe pé wà lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kan jẹ́ pé federal government ń bẹ lẹ́yìn ẹgbẹ́ òṣèlú all Congress. Táwọn tí ń bẹ nílé lẹ́rìí Oyèwùmí ò bá jáde, táwọn bá kúrò ń bẹ̀. Ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ ni pé ilọ̀s 10 náà park síbẹ̀, òun lélẹ́yìí. Oh, mi keep news yẹn ṣá. So ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ láàárọ̀ yìí ó ní wípé ilọ̀s 10 iná wọn kó lé ẹ̀ gbèsè láàárọ̀ ìlẹ́yìn ìrọ̀lẹ́ jáde. Ó ní security operatives reportedly laid siege to the Osun State residence of the state Senate Deputy Minority Leader Akogbuleri Kamorudeen Oyewumi in a midnight operation allegedly aimed at effecting his arrest. Kí lẹ fẹ́ arrest ẹ̀ fún? Kí n lérè ṣe? Sógbé amọ̀tàǹkì lé ni, àgbọ́gbàdo olóró lé, àbókó ballot paper lé, àbókó bàn lé. Kí lẹ fẹ́ arrest ẹ̀ fún? Tẹ́ bá fẹ́ arrest èèyàn, ẹ announce n tó ṣe síta fún wa ká gbọ́. So the operation reportedly took place at about 1 a.m. Òru ni wọ́n délé ẹ̀, with about 10 Ilos vehicles deployed to the residence, according to a statement issued by the media unit of the office of the Senate Deputy Minority Leaders. The development comes amid political activities in Osun State ahead of the governorship election, with opposition parties and their campaigning across the state. The media unit described the operation as a shameful attempt to silence key opposition voices and subvert democratic freedoms, accusing the All Progressive Congress (APC) of using intimidation to suppress political opponents. Lẹ́rìí Oyèwùmí ọmọ ìlú kan náà jọ ni wọ́n, ìkiri jọ. Kí ló dé? Said, and I quote, "The All Progressive Congress (APC) has once again demonstrated its growing desperation through a shameful attempt to silence key opposition voices and subvert democratic freedom." According to the statement, Oyewumi's residence was laid under siege by security operatives, wielding a heavy deployment of about 10 Ilos vehicles in a blatant bid to effect an arrest. So can you imagine if this raid was indeed a legitimate operation? The public deserves immediate and transparent answers regarding the legal authority
official justification and command behind such a massive state deployment. So now the office also warned against what he described as the weaponization of security agencies for political purposes, arguing that such actions could undermine democratic freedoms and the right of opposition politicians. Níbo la wá ń lọ nípínlẹ̀ Ọ̀ṣun? Níbo la ń lọ nípínlẹ̀ Ọ̀ṣun? Níbo la ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà? Ṣé dandan ni ká gbé òṣèlú kan gbàbì kan ni? Ẹ fa àwọn èèyàn lè jẹ́ kán decide fúnra wọn. Gbogbo ala tó júbọ ẹni tó lé ní 18 tó bá ti pé 18 ó ti ní ẹ̀tọ́ láti ṣe nǹkan tó wà lọ́kàn tó wù lọ́kàn rẹ̀. Sáwọn èèyàn ó ṣe against will wọn. Èmi àkàndọ̀ra okòǹkò n tó lè mú mi against my will ní pé kí n má vote rárá. N tó lè mú mi sọ pé kí n má dìbò ní pé kí n má dìbò rárá. Kí n pé kí n dìbò fẹ́ nìkan tìpátìkùkù ní pé kí n má dìbò rárá. So the statement said, and I read, the orchestrators of this siege must realize that weaponizing state security to terrorize political figures is a direct assault on democratic norms. It is very sad that some dissidents were hell-bent on tarnishing the good intention of Mr. President on Osun election. Ṣé wọ́n tarnish good intention Mr. President ni? Àbí president gan mọ̀ nípa tí ń ṣẹlẹ̀? Ṣé bàbá mọ̀ nípa ẹ̀? Torí ìròyìn kan tẹ́mi gbọ́, àhesọ ni o, àhesọ ìròyìn wípé àwọn kọmitì tó wá látàbújá táàrẹ rán wá, ààrẹ sọ fún wọn wípé tó ẹ̀yin o tẹ́ bá ti ń bọ̀ lọ́jọ́ Monday o, ìròyìn ayọ̀ rìsọ́ọ̀tì ìníkẹ́ ẹ̀ mú wá fún mi. Ṣé mọ̀ pé àsọdùn máa ń pọ̀ lọ́rọ̀ àwọn olóṣèlú? Ó lè jẹ́ pé wọ́n bù mọ́ ni, ó lè rí bẹ́ẹ̀, ó lè má rí bẹ́ẹ̀. So gbogbo àwọn nǹkan yìí ló ń jẹ́ kàyéfì fún wa nípínlẹ̀ Ọ̀ṣun. So however, let it be made crystal clear to those driving this agenda, intimidation will never break Senator Lere Oyewumi, pressure will not silence him, and a reckless show of force will not defeat his resolve. Lo and behold, bó ni ò ṣe ní defeat resource ẹ̀ ńgbà tó bá yẹ kó dìbò tí ò dìbò tán bá kọ́ ọlọ́pàá síwájú ilé ẹ̀ tí wọn ò jẹ́ kí Lere Oyewumi ó jáde. Báwo ló yẹ fẹ́ dìbò? Báwo ló yẹ fẹ́ disenfranchise right ẹ̀? Àbí wo lẹ́yìn olóòbó ṣe sọ? So gbogbo àwọn nǹkan yẹn wà ó wà very very disturbing, ó wà very very disturbing. So now akọgun Lere Oyewumi mi ò tí mọ̀ bóyá àwọn ọlọ́pàá yẹn ti kúrò ní nílé akọgun. Etiri network. I dey on program. So now gbogbo àwọn kan yẹn máa ń break èèyàn ni. Kí ló dé tí wọ́n dojú sọ? Oh, okay. Ẹni wọ́n àgbẹ̀ nìkan sọ pé bóyá wọ́n ń protect Lere Oyewumi ni. It's okay. All right. Harassment will fail. Okay. We heard the resilient people of Ikire to remain fearless, resolute, and completely undeterred by these state-sponsored tactics. Harassment will fail, and the populace will turn out en masse to exercise their democratic franchise without fear or panic. So, now, ọ̀rọ̀ ló délẹ̀ yìí o, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Ńbo la ń bóṣèlú lọ? Kó tó dàsìkò yìí rárá. Ńlá tí ń gbọ́ròyìn pé àwọn ọlọ́pàá ń wọlé, wọ́n ń gbé àwọn èèyàn kan tọ́jọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Accord. Wọn ò dẹ̀ gbé wọn dúró lọ́sùn, wọ́n ń gbé wọn lọ sábújá straight. Tán bá gbé wọn dábújá, wọ́n ní wọn ò gbọ́dọ̀ release wọn. That is, bóyá tán fẹ́ ṣe fún Lere Oyewumi náà nìyẹn. Kí wọ́n palẹ̀ bàbá mọ́, kó dàbújá wọ̀.
kàn release ẹ̀ after election ẹ dẹ̀ mọ̀rọ̀ Nàìjíríà ẹ fapájánu o kò sí changes kankan kò sí nǹkan tí yóò ṣẹlẹ̀ kò sí nǹkan tó máa ti díẹ̀ yọ now election fẹ́ wáyé lọ́la oríṣiríṣi ọ̀nà ni wọ́n ti bàdá Méjìdémọ́lá Adeleke I'm not fighting for him bọ̀ṣẹ́ gbàgbé ẹni tí àwọn tí wọ́n bá ti intimidate ló máa ń ní sympathy lọ́dọ̀ tèmi àtàwọn akọ̀ọ̀kan ẹni tí wọ́n bá ti intimidate táwọn ò pé kíní ọ̀lọ́ bó ṣe yẹ kó lọ kíní ti lọ́wọ́ kan àbòsí nínú ó ti lọ́wọ́ kan ìyànjẹ nínú ṣé torí pé àwọn Démọ́lá wọ́n gentle wọ́n cool wọn ò mọ̀ṣèlú ṣe ọ̀nà wo ni wọn ò ṣe mọ̀ṣèlú ṣe ni pé àwọn ti gentle ju ẹni tó lè jó lóṣèlú lọ so now wákàtí mélòó ńlá ìdìbò majority àwọn èèyàn sọ pé àwọn ò ní jáde àwọn ò lè jẹ́ kán yín àwọn ń bọ̀ àwọn ò lè jẹ́ kán gbá àwọn lọ́bẹ ṣé ìrètí wà fún wa federal government ní láti convince wa lọ́nà wo wípé àwọn ọlọ́pàá tó wá yìí tí wọ́n pọ̀ bí iná gún yìí because èmi ò mọ̀ wípé ọlọ́pàá pọ̀ níbẹ̀ èmi mọ̀ pé ọlọ́pàá tó wà ní Nàìjíríà tó báyìí láti Ẹ̀rìn Ìjẹ̀ṣà kí n pàdé ọlọ́pàá tí mo fi kí n pàdé mọ́tò ọlọ́pàá tí wọ́n ń tẹ̀léra dé Ọ̀wọ̀ mi ò rírú ẹ̀ rí election ti wáyé rí o láì mọye o ṣùgbọ́n mi ò rírú yẹn rí fò bẹ́ẹ̀ náà dẹ̀ ń pọ̀ mbẹ́ majority wọn wọ uniform camouflage vest wọn yẹn ni wọ́n wọ̀ àtọkùnrin àtobìnrin wọ́n pọ̀ bí Ọ̀ṣun náà gbogbo àwọn eléyìí lọ ọlọ́pàá wo ni ó wá kù láwọn ìlú tó kù ṣẹ̀ṣẹ̀ gbogbo ọlọ́pàá Nàìjíríà wọn kó wá sọ̀sùn yìí torí kíni ìbò tó yẹ ká dìwọ́ rọ́wọ́ tó yẹ káwa náà ti grow débi tán máa mú ballot paper wá bá wa ń lébi tilẹ̀ òkèèrè tán máa ń dìbò tán bá tó jẹ́ pé bó bá ṣe wọ ló ṣe lè dìbò ẹni tó bá wọ ló lè dìbò fún ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà kí ni fẹ́ẹ̀tì wa ní Nàìjíríà nípa election free and fair election ǹjẹ́ a lè rí irú ìbò tó wáyé ní June 12, 1993 tí wọ́n pè ní the most free, fair and credible election so far in the history of this country, in the history of Nigeria. Ǹjẹ́ a tún lè rírò ẹ̀? Ṣé bá ṣe máa yanra wa jẹ lọ́nu dìgbà wo dọdún wo? Dìgbà wo? Mẹ̀kúnnù ò ní grace láti decide fúnra wọn. Àwọn alágbára ó mọ̀ bá wa decide. Wọ́n mọ̀ bá wa choose leader. How can we revolution ru èwo? Ru revolution wo ló fẹ́ wáyé ní Nàìjíríà? Revolution ò lè wáyé Nàìjíríà. Wọ́n pa pẹ́tẹ́. Bí Yíbò àti Yorùbá báwọn bá sọ pé àwọn ń fẹ́ revolution. Àwọn tó wà lókè ọya ńkọ́? Sáwọn eléyìí ready fún revolution gangan. Sóye nǹkan kan yé wọn, ṣé wọ́n mọ̀ tán pé revolution? Revolution kọ́ ni solution. Separation ni solution. Lóòótọ́ a mọ̀ pé gbogbo àwọn olóṣèlú ló ti bàjẹ́ o. Bá a tún separate náà, dáadáa yẹn náà máa fẹ́ practice o, ṣùgbọ́n ojú ọ̀kàrà wa mọ́. Tá a bá separate tá a pín gàrí, ojú máa kára wa mọ́. Ẹ̀n pé kò síbi tẹ́nì kankan lọ, kò sẹ́ni tí ó lọ bá múlé sí Àbújá, kò sẹ́ni tí ó lọ múlé sí London, kò sẹ́ni tí ó múlé sí UK, ẹni tí bá ti ń gbà abroad wà, kò sẹ́ni tí ó dìbò fún. So, láì dènà pẹ̀lú take our country back, ó wù wá bẹ́ẹ̀. Àwọn tí ń jẹ nínú ìdàrúdàpọ̀ orílẹ̀-èdè yìí wọ́n pọ̀. Ṣé wọ́n fẹ́ jẹ́ ká lọ?
ṣé wọ́n fẹ́ jẹ́ ká lọ. Now election máa wáyé lọ́la nípínlẹ̀ Ọ̀ṣun. Kò sí ní tó lè yẹ nǹkan sì tó lè yẹ ní tí ó yẹ ni kọ́ lọ mẹ́jẹ kárí. Ẹnìkan joyè ẹnìkan wọlé. Ta ni ó wọlé? Ọlọ́run bá mi nìkan ló mọ̀ ọ́. Ṣé lóòótọ́ làwọn èèyàn fẹ́ Démọ́lá Adeleke? Ṣé lóòótọ́ làwọn èèyàn fẹ́ Àǹbọ̀? Ṣé tìpátìkúkù Démọ́lá fẹ́ fi wọlé padà? Ṣé tìpátìkúkù ní Àǹbọ̀ fẹ́ fi wọlé padà? Ṣé tìpátìkúkù l'Àǹbọ̀ fẹ́ fi wọlé? Tán bá wọlé, tán fi tìpátìkúkù wọlé, kí ni yóò wá padà ṣẹlẹ̀? Dọ̀sí mi pé wọn ò ní kú mọ́. Buhari ńkọ́? Sani Abacha dà? Ọ̀pọ̀ gómìnà ló ti jẹ tó ti lọ. Lamadesina ńkọ́? Wíyá Ìsàgàgù? Rotimi Akeredolu? Abíọ́lá Ajímọ́bi? Ọ̀pọ̀lọpọ̀ gómìnà náà ti wá náà ti lọ ti jẹ gómìnà, kò sẹ́ńtọ́ rántí wọn mọ́. Immediately after 4 years, after 8 years, ẹ̀yin náà di former governor. Ṣùgbọ́n àwọn kankan ìtàn lọ́kàn wa, irú ìṣẹ̀lẹ̀ báyìí kì í tán. Because yóò wà nínú àkọọ́lẹ̀ iye èèyàn tó kú lásìkò tẹ́ dìbò, iye àwọn tó pàdánù ẹ̀mí wọn gba Arẹ́gbẹ́ṣọlá dé, gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀ o. Wọ́n ń kọsẹ̀ yín lẹ̀ o. Ẹ má jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó gbiná lọ́la. Ẹ fún kálukú lórí ọ̀fẹ́ láti dìbò fẹ́ni tó wù ú. Ẹ̀yin nìkan kọ́ lẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, gbogbo alájọ ní. Àtẹni tó lè jẹ gọ́fúnọ̀, àtẹni tí ò lè jẹ gọ́fúnọ̀, tó dẹ́ni tó lè jẹ gọ́fúnọ̀ lè dìbò fún rẹ̀. Fámìlì yín nìkan ò dẹ̀ lè dì í. Ọjọ́ tá a máa get it right ní Nàìjíríà kò tí ì yé mi o. Adéfarati ńkọ́? Àlàó Akálàdà? Wọ́n ti wá, wọ́n ti lọ. Ẹ̀yin náà lọ. Ọlágúnsóyè Òyìnlọ́lá ó ti di gọ́vnọ̀ àná. Arẹ́gbẹ́ṣọlá ó ti di gọ́vnọ̀ jẹ́rin, ó ti di gọ́vnọ̀ jẹ́ta. Gbóyèga Oyètọ́lá ó ti di gómìnà àná. Bàbá Bísí Àkàndé ti di gómìnà àná.